Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Boss Lady apá kejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí ibikíbi tí ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Boss Lady apá kejì. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá yìí ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí YouTube. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Boss Lady. Ṣé gíráfíìsì fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni? Ṣé storyline fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Kan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Boss Lady, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.